appreciate you, sir. Pastor Wale Ẹ̀sán, ọpẹ́ là mú wá. King's Palace ń dúpẹ́ Wale Ẹ̀sán. The entire youth church, we appreciate you, sir. Pastor Wale Ẹ̀sán. Uje ṣàlùwẹ̀rẹ̀ o, uje ṣàlùwẹ̀rẹ̀ o, uje ṣàlùwẹ̀rẹ̀ o, uje ṣàlùwẹ̀rẹ̀ o. Wale Ẹ̀sán pásítọ̀ rí ẹni. Uje ṣàlùwẹ̀rẹ̀ o, uje ṣàlùwẹ̀rẹ̀ o, uje ṣàlùwẹ̀rẹ̀ o, uje ṣàlùwẹ̀rẹ̀ o, uje ṣàlùwẹ̀rẹ̀ o. Wale Ẹ̀sán pásítọ̀ rí ẹni. Uje ṣàlùwẹ̀rẹ̀ o. bá a bá ṣẹni lórí ọgbà làádú bá ò bá dúpẹ́ àjàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni ẹni tí ò bá wá dúpẹ́ ẹgbẹ̀fà ó bẹ́ gidi náà ẹgbẹ̀je ká wá dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ẹgbà ènìyàn ń ré kọjá láì wo bí tá a wà ọba tó jẹ́ tìlú rójú làákìkú iṣẹ́ èyí tó jẹ́ tìlú òtùbà tí òtúnṣẹ́ pàṣán la fi lérú wọn kó láwùjọ gbogbo ìjọ King's Palace ń dúpẹ́ lọ́wọ́ ẹbí yín Pastor Wale Ẹ̀sán. We say thank you sir. Ọláwálé Olúwaṣeun Àyìndé Ẹ̀sán mi ọ̀wọ́n jẹ́ ń bọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba oṣù kan rẹ ti pé ní King's Palace ọba tí ò já máa sòkú mọ́kù tí ò já ìsàn máa gorí ara wọn oṣù kan rẹ tùbà ó tùṣẹ́ mo láà dúpẹ́ lọ́wọ́ Elédùà fẹ́ni tí kò tí ì mọ̀ kó wá gbọ́ Abíọ́lá Wálé Ẹ̀sán lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 1983 sílùú Iléṣà ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun olùkọ́ni Ọláwálé jẹ́ ní Redeemed Christian Bible College Ọláwálé Olúwaṣeun Ẹ̀sán Àyìndé ó lọ sílé ìwé Ládòkè Akíntọ́lá University ó sì parí lọ́dún 2007 Ọláwálé Olúwaṣeun Ẹ̀sán ó ṣègbéyàwó pẹ̀lú Ẹ́sítérì ayaba Ẹ̀sán lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2014 àìkámọ́ fọlọ́mọ Ọláwálé Olúwaṣeun Ẹ̀sán Àyìndé ṣebí wọn ni bàbá Olúwa ti ṣèyí fún mi Olúwa ti ṣayọ̀ fún mi Olúwa ti ṣògo fún mi mo kí ọ dáadáa Ẹ̀sán Olúwaṣeun Pásítọ̀ Ọláwálé Ẹ̀sán Àyìndé Olúwaṣeun ó ti ṣe pásítọ̀ rí ní Liberty Parish Ẹdẹ Ọláwálé ti ṣe pásítọ̀ rí ní Exam Parish Ẹdẹ bákan náà Joint S Òṣogbo kò gbẹ́yìn nínú àwọn ilé ìjọsìn tó ti darí rí His Excellency Iléṣà kò gbẹ́yìn nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ Pásítọ̀ Ọláwálé Ẹ̀sán Àyìndé kò síbi tó ti gbá ìtọ̀ rí táyé òròyìn rere nípa rẹ̀ nítorí ìwà rẹ̀lẹ̀ eléyìí tó ní Pásítọ̀ Ọláwálé Ẹ̀sán àtúnbí ni ọ́ ìránṣẹ́ Kristi tó dájú Ọláwálé Ẹ̀sán mo lá kí ọ dáadáa oṣù kan rẹ̀ tù á lára ní King's Palace Ọláwálé Ẹ̀sán o Ọláwálé Olúwaṣeun o Àyìndé Ẹ̀sán ìkànnì kò ní ọ́ akọ nínú àwọn bàtà àkómele tí ń fojoojúmọ́ akí lásán melemele wọ́n kì ọ́ délé bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn níjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ ọláṣẹ́wọ́ ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ agbódòkoro nígbòyí ilé bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ díẹ̀díẹ̀ lóbi bá wọn wọ̀ lókìtì ọ̀gàn ilé bàbá tó bí ọlọ́mọ Ọláwálé Ẹ̀sán o òkèké lásán ọ̀gbájọ́ ẹ̀làgọ̀rọ̀ tí ọmọ lásán àwọn àjẹsà òkè ńlẹ̀ wá wàlẹ̀ wálé mọ́ ńlẹ̀ bàbá ńlá bàbá rẹ̀ Ọláwálé Ẹ̀sán we say thank you sir Ọláwálé Ẹ̀sán Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rú ọwá tí múná roko ọmọ àjẹsà mọ́tò àpànàdà ọmọ ọwọ́ o ọmọ ẹkùn ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká mo ní mo kí ọ dáadáa ọmọ àjẹsà òṣèré onílẹ̀ obì ọmọ olóbì kan ọ̀wọ́ ti rí wọ́ ọmọ olóbì kan ọ̀wọ́ ti rí wọ̀ ẹni bá já kan ẹgbàá kan ẹni já méjì ẹgbàá méjì ẹ ń bá wá já mẹ́wàá lé bàbá tó bí ọlọ́mọ ó ti jáde ọlá ó ti jáde ọrọ̀ Ọláwálé Ẹ̀sán gbogbo King's Palace kí ọ pátápátá àní oṣù kan rẹ ó tù á lọ́rùn Ọláwálé Ẹ̀sán jẹ́ ń bọ́ dúpẹ́ lọ́wọ́ aya olóríire wọ́n ní behind every successful man there must be a woman Ẹ́sítérì ayaba Ẹ̀sán mo kí ọ dáadáa tó o bá a dúró ti pásítọ̀ wa ó dúró ti gbágbágbá ìdí nìyí tíṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ò fi relẹ̀ Madam Ẹ́sítérì a kí ọ dáadáa aya rere ni ọ́ ìwọ yàtọ̀ sáwọn aya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá wá níta ní kí ọ lákòókò yìí Ọláwálé ẹ bá ń wí fún Olúmídé ni Olúmídé Ọlánìpẹ̀kun ọmọ Fátóyè MC Olúfẹ́kì ọmọ wọn nílùú Gbọ̀ngán ọmọ Olúfìyàrọ̀ Kọ̀dẹ̀jà Ọláwálé Ẹ̀sán thank you so
so much, sir. ọpẹ́ là mú